Ẹ̀yin tèmi, ẹ̀yin tọpẹ́yẹmí, ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí Onítàn TV. Lónìí, eléyìí tí mo mú wá fún yín, aṣọ òkú. Ẹ̀yin tèmi, ǹjẹ́ ẹ̀yin ti wo aṣọ òkú? Ṣé ìwọ ti wo aṣọ òkú? Tí ẹ bá ti wo aṣọ òkú, ẹ tara ṣàṣà báyìí kẹ́ lọ sí orí Àpáta TV Plus. Níbẹ̀ ni wọ́n ti ń ṣe àfihàn aṣọ òkú ní kíkún. Ẹ̀yin tọpẹ́yẹmí, fún ẹ̀yin tí ẹ bá ráyè tẹ́ bá ń wò wípé ẹ̀mí ìráyè lọ Àpáta TV nǹkan kan bẹ́ẹ̀, ẹ jẹ́ kémi summarize, kémi sọ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, àmọ́ mi ò tún ní sọ tán náà, àmọ́ ẹ máa bá mi ká lọ. Kí n tó wá máa sọ̀rọ̀ mi lọ, ẹ jẹ́ ká kọ́kọ́ gbóríyìn fún àwọn òṣèré wa tí wọ́n ṣeré nu aṣọ òkú tí wọ́n ṣe ó yẹ kó ti máa yé yín, ẹ ti máa gbọ́, ẹ ti máa gbọ́. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, Mídé Abíọ́dún, àǹtí wa fún àǹtí wa Mídé Martins wà ń bẹ̀, Yétúndé Barnabas náà òun náà wà ń bẹ̀, Marvin Tokunbo, dáàdì yẹn wọ́n fọ́ọ̀nì gan, ṣé yín ẹ lọ wo aṣọ òkú. Òkèlè wà ń bẹ̀, Abdulrasaq náà wà ń bẹ̀. Ṣé wá rí ẹni tí ó darí eré yìí? Ó yẹ kẹ́ ti mọ̀, ó yẹ kẹ́ ti mọ̀. Tẹ́ bá ti rí àǹtí Mídé, ẹ máa rí ọkọ wọn bọ̀dá Hafiz, ẹ máa rí wọn bẹ̀. Sẹ́ríkí ọlọ́pọlọ náà ni àwọn ló ṣe kíni, àwọn ni wọ́n darí eré náà. Ṣé rí eré àgbéléwò yìí? Ó dá lórí àwọn ọmọ ọ̀dọ́kùnrin, ọ̀dọ́kùnrin la máa pè wọ́n, mẹ́ta tó jẹ́ wípé amúnidára ni wọ́n ṣe, tailor ni wọ́n máa ránṣọ fún yàn ni, àmọ́ ìkan gbérí ju àwọn méjì tó kù lọ, àzìn àwọn mẹ́ta ni wọ́n, àwọn mẹ́ta, ìkan nù wọn ló ń ríṣẹ́ gbà dáadáa. Bó ṣe wá ń ríṣẹ́ gbà dáadáa, kò ṣàánú àwọn tó kù ẹ̀, ó ṣàánú wọn lápá kan, àmọ́ kó tún ṣàánú wọn lápá kan, torí wípé òun ló gbà wọ́n sílé, ẹni gbani sílé náà oore ló ṣe fún ni, àmọ́ bó ṣe ń pawó tó kò ń fún àwọn tó kù ẹ̀. Ní tó wá fà tó wá jẹ́ wípé nǹkan yí fẹ́rẹ́ fún ẹni tó ti ń ríṣe tẹ́lẹ̀ láàrin wọn, kò ríṣe mọ́, kò ráṣọ gbà mọ́, àwọn tí wọn wá ráṣọ gbà ni wọ́n wá padà ráṣọ gbà. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, kí lẹ̀yin lérò pé ó ṣẹlẹ̀ níbẹ̀? Tí ẹ bá tí wo aṣọ òkú, nǹkan tó ń ṣẹlẹ̀ ní aṣọ òkú ni mo ń sọ fún yín, ẹ lọ wo aṣọ òkú ní Àpáta TV Plus, ibẹ̀ lẹ ti máa rí wò lóní kíkún. Marvin Tokunbo, mo máa ń like bí dáàdì yẹn ṣe máa ń fún wa ní àwọn kí ló máa ń pè, wọ́n ṣe máa ń múlẹ̀ fún wa àwọn slang oríṣiríṣi, mo máa ń gbádùn bí wọ́n ṣe máa ń múlẹ̀ fún wa. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ó ṣàṣe títí wípé ẹni tó ti ń ríṣe láàrin wọn a kò padà rí wípé òkú bẹ̀rẹ̀ sí ní lé kiri. Kí ló wá fà á tí òkú fi ń lé kiri? Ìyẹn lèmi ò máa mọ, ǹjẹ́ ẹ̀ ní lọ wò báyìí? Ádàkẹ́ tètè lọ wò. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, má jẹ́ kí n fàágùn, wọ́n ní ṣókí báyìí ní ọbẹ̀ oge, torí pé tó bá ṣe kíni jù báyìí lọ, ó máa ṣe kíni, kò ní make sense létí yín mọ́. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, kémi tó lọ máa rètí eré àgbéléwò yìí, máa rètí ẹni 8/10, wọ́n gba 8 nínú 10 torí pé ó make sense. Ẹ̀kọ́ tèmi dẹ́rì kan bẹ̀ ni wípé tẹ́dà bá ń ṣe nǹkan, ẹ jẹ́ ká máa tẹra mọ́. Tó bá wò wípé iṣẹ́ yìí ò ń ṣe, ó ti ṣe fún bíi so many years, kò gbé ẹnìyẹn, bóyá kò change yẹn, kò pààrọ̀ ẹ̀ sí nǹkan míì, ó possible kò jẹ́ pé nǹkan míì yẹn ló máa work. Àmọ́ eléyìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, tó bá rò pé ókè, nǹkan tó yẹ tí mo mọ̀ pé ó dá mi lójú ni, tẹra mọ́ ní ṣíṣe, jọ̀kan á ṣe kíni, á dáhùn, torí wípé kò sí shortcut to the success gẹ́gẹ́ bọ́n ṣe máa ń sọ, kò sí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kan tí ẹ̀dá fẹ́ dá nílé ayé wípé wò pé tí n bá gba báyìí, tí n bá báyìí, màá tètè débẹ̀. Ṣé o rí àwọn nǹkan ọgbọ́n tó dá yẹn, wàá padà san tó bá yá, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé àtúnwá láyé ẹ̀san. Nígbà mìíràn dẹ̀ ré, kò ní ṣègbà tó bá tún ayé wá ló tó máa gba ẹ̀san. Ìgbà bí èèyàn á gba ẹ̀san yẹn kó tó lọ nílé ayé yìí o. Torí ẹ̀ ló ṣe jẹ́ wípé wọ́n máa ń sọ fún wa wípé nǹkan tá a bá ń ṣe nílé ayé yìí ká ṣáà máa ṣe rere, torí pé rere ló pé ìkà ò pé. So ìwọ tó bá ń wà láyé, tó bá ń sáré àtìlà, ká máa mọ bí a ṣe máa sáré níwọ̀nba, tí ó jẹ́ wípé tó bá máa ní repercussion, àbí tí ó bá máa affect life, kò ní solution, tó jẹ́ pé á tún wá worse jù ti tẹ́lẹ̀ lọ. Òun ni ká máa ṣe kíni, ẹ jẹ́ á máa ṣe jẹ́jẹ́. Kí là ń sáré ilé ayé yìí náà fún? Ilé ayé yìí, ẹ wò, ilé ayé ogun ni, kò sẹ́ni tí ò ní tiẹ̀, gbogbo wa la jọ ń ṣe kíni, la jọ ń ràn. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ní rí jù báyìí lọ nínú eré àgbéléwò tèmi. Ẹ̀yin tèmi, ibi tẹ́yin ti ń rówó ra data, kò ní tán ńbẹ̀ o, àpò yín ò ní gbẹ, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ mí, ní rí nǹkan gbé sọnù bí kò ń ṣe bí ọmọ. Rere lójú owó ń rí, ire lójú báyìí lójú yín máa máa rí. Ẹ̀yin tèmi, ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere,
gbogbo wa báyìí la jọ máa ṣeré lápapọ̀. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí kẹ́ tó lọ ẹ bá mi like fọ́nrán yìí. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé gidi gan ni, tiyín máa dáa. Mo ti fẹ́ máa lọ nìyẹn. Ó ṣe kí nìyẹn? Ó dàbọ̀.